ẹ̀yẹ sáfà. Kò gbé kámẹ́rà. Also, let me see. Bàbá wa ìyá ti ṣe yìí sá bàbá ọ̀tẹ̀ àbá àgbà jẹ́jú wà wọ́n sára ó gbà tí wá sí àwọn ọmọ yín wọ́n ní àwọn bàbá wa wọ̀ sí wọ́n wá pè wọ́n ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله فيكم. الله أفسد فاتي وكا قرآن فوا. lọ́sọ̀ wọn lẹ́sẹ̀ rẹ̀ àtàwọn tá a tẹ́tí bọ̀ náà. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run torí àsìkò ni ibi tá a ti bára wa yìí inú mọ́lẹ̀ kò sí ẹni tí yóò wọ ẹ̀rà yìí kì í sì mọ́lẹ̀ tí iná táwọn olókè ni mo sọ bàbá paná ìmọ̀lẹ̀ ó tó tààrà rẹ̀ lórí bàbá wa kábíyèsí bàbá wa Professor Ìkòròsí àti Wálé Àkànbí ìlú Fẹ́mi lóyè tìlú wa ẹjá sọ pé ṣéhò ẹjá wíwí lẹ́ẹ̀kan sí oko ẹ̀ka tí wọ́n wà kílẹ̀ dáadáa الله يحصلك من الناس لا تخاف ضدا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. àyíkáwá ìkísà yìí èèyàn ti ń tẹ́ra ó ṣe wù ú ilé ọ̀la ni èyí tó kù àwọn bàbá wa Professor Al-Khidr Al-Ustaz Dr. Al-Khidr Abdulbaqi àwọn ni wọ́n ṣe ṣàárọ̀ fún wa bí àwọn àlejò wa ṣe jẹ́ àti tó ṣe sábà jẹ́ alẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àlejò tó. No, ẹ filẹ̀. Bismillah walhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah kò kí àti ìfẹ́ nínú Muhammad. Àfi àsìkò yìí a tó fi ṣe àlékún àdúrà fún bàbá wa ọlọ́lá
fún ọmọ wà fún gbogbo ìgbà ó jẹ́ kí ìlú àyè náà pẹ́ ọba tí ó ń kọ mímọ̀ sí láti àná ó fi pè ní kò ní padà lẹ́yìn yìí láhàúlà lànà wà láàbò wọ́jà àyà tí a fẹ́ kí wọ́n máa kà lọ́pọ̀lọpọ̀ ọ̀gá tábà tí nínú àríwá wa ọ̀gá ìgbọ̀n wa ọ̀rọ̀ sí ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله ọlọ́run ọba ló ṣe ẹnu tí mo mọ gbọ́ púpọ̀ lọ́dọ̀ ọba wazir wọn ní bàbá wọn ló lá ọba wọn kí ni olóhùn ló ní àádọ́gbọ́ kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run wọn máa fi yùn wọn máa fi fọkàn wá balẹ̀ pé tí bàbá wọn wà ẹ̀yìn náà gbọ́ lọ́rọ̀ rẹ ọlọ́run ló ní àkóso nǹkan kan lẹ́yìn ọlọ́run ìjáde wọn nígbà tí mo tọ̀ lọ́run náà ọ̀làwúrá ìtẹ̀fẹ́ 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 náà nìkan lẹ́yìn àwa kì í pẹ̀lú àlejò àlùbáríkà tó lọ́wọ́ bá ní kí àgbà lónìí mo ní fàdílà ti ṣe Ìsá Abubakar Salati bàbá ọ̀tẹ́ ọ̀kan nínú àríkẹ́ wíbẹ̀ àríkẹ́ tó wíbẹ̀ lẹ́ẹ̀kan sí àríkẹ́ wíbẹ̀ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pàtàkì àwọn kan tó sì gbé wọn ní ọdún ó gbé wọn ọkùnrin ọlọ́lá ju àwọn apá kan lọ. Wàlẹ́ ti ṣe Ìsá Abubakar Salati bàbá ọ̀tẹ́ nínú àwọn ìràwọ̀ ńlá tọ́lọ̀ ń ṣe lóhùn wọn lórí dáwà lórí àpèpè tó nímọ̀lẹ̀ àwọn èèyàn ṣe dáwà sùn pípé tó nímọ̀lẹ̀ tó lọ́lá jù nínú Ọlọ́run wọn jẹ́ kan pàtàkì nínú àwọn aṣíwájú níbẹ̀. Àwọn ọlọ́run wá ní ká gbà lálejò lónìí tí wọ́n wá bẹ àwọn tá a jọ mọ ẹni wò àlejò báyìí àlejàgbá aṣọ bàbá wa ò sí wọ́n sì ní bàbá wa àwọn ní ṣèlú wọn lónìí tàbí pọ̀pọ̀ ṣùgbọ́n lójú bí ẹ ti ń sọ náà wọ́n ṣùgbọ́n bàbá láwọn àwọn gẹ̀ẹ́bà padà sáwọn lórí ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ lọ yẹn ní bàbá wa ti pè pé àwọn ti fàsìkò lẹ̀ kí wọ́n máa bọ̀ inú wa sì dùn ó jẹ́ kí inú ara àtàwa náà yá pé wíwá wo èyí tí fọ̀dílà ti ṣe èyí sábà bọ̀ ọ̀tẹ̀ wá wo èyí tí fi ń pé tí sì fi ń jẹ́ kí ìrìn àjò náà kọjá ìrìn àjò tí ó rinlẹ̀ dáadáa ní tí wọ́n fojú kan bàbá wa lọ́la ọba wa bàbá wa tẹ̀lú ọ̀nà jẹ́ kẹ́ ẹ̀ pẹ̀lú ìbò náà. ní ìkíkíni kéwulé bọ́yá wọn ni wọ́n kọ́kọ́ kí ní kulé ni kí bàbá wọn wá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà kí wọ́n wá kíyàn ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ti bàbá wa ọ̀tẹ̀ náà kí wọ́n fi káwọn náà fi kí yín kí wọ́n sì fi sálámà sí bísímíláì kí bàbá wa kí wọ́n bá wa fi láti ṣe Ìsá ọ̀tẹ̀. bóyá àwọn afọwọ́ kọ́ sọ̀rọ̀ kan. صلوا على النبي الكريم أبا طيب النبي محمد صلى الله عليه وسلم أفكوا الصلاة فوق محمد صلى الله عليه وسلم gbogbo àwọn alálùbáríkà tí wọ́n ti sùn ní ìlú àlùbáríkà ìlú Ìwó tá a wà bẹ́ẹ̀ bàbá bá wa kẹ́ gbogbo wọn. Ẹ̀rọ jẹ́ ká ṣe àmín. Ẹ̀rọ jẹ́ ká ṣe àmín. Wọ́n fi lérí bàbá wa àgbà àlámà. Bàbá wa tí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Abdulbaki. Olùkọ́ àgbà. Ọlọ́ba wa kẹ́ bàbá ṣe. Àmín ya Allah. Ó fi wá dérí àwọn tí wọ́n ṣe bàbá wa kábíyèsí. Ó fi dórí àwọn tí wọ́n ṣe wọ́n kalẹ̀ tí wọ́n ti lọ. Ọlọ́ba wa kẹ́ gbogbo wọn. Àmín ya Allah. Ẹni ọba sàmì dáadáa lọ́wọ́ kí àwọn òkú tiẹ̀ náà. Àmín ya Allah. Mo ti àtàrà àwọn tó lọ yìí àwọn tí wọ́n ṣẹ́kù ní ìlú àlùbáríkà ìlú Ìwó ìlú Al-Qur'an ìlú àwọn àfà mo fi kí bàbá wa wazir wa qulu lil waziri wa qawmi. Mo kí
kí yín púpọ̀ mo fi lórin mo fi kí yín. وكل للوزير وقومه àti rí wáàsí kan náà lérí èyí tẹ́ ṣe yìí. وكل gbogbo àfáà tí bá dínà máa àfá ẹgbẹ́ rẹ̀ ọlọ́run ó dínà mọ́ máa tiẹ̀ náà. للوزير Lágbára. وقومه ẹ ní agbára ká má rí bàbá wa. أممي ẹ lágbára kárí wọn. أمرة نجل إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. وكل gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn ni. ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run في تحلق تنجيز القديم وكل في علم التوحيد. هناك الفرق بين تحلقات التحلق تنجيزي القديم وتحلق تنجيزي الصلوحي وتحلق تنجيز الحادثة. وكل للوزير قبل أن يخلق السماوات والأرض. ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run pé lónìí yóò Àlàmísì ní on the 23 àwọn àwájú bàbá wa ọba lónìí. أممي أمرة نجل الكرام ẹ̀yin lẹ dá أدام الله ẹni ọba dá náà ni wọ́n máa fi ṣe wàzírù. أدام الله wọ́n fi mùnáfìkì ṣe wàzírù. أدام الله wọn kì í fi alábòsí ṣe wàzírù. أدام الله àṣe wàzírù gangan. وكل للوزير Another wàzírù is a للوزير وقومه أدام الله دولتكم بأمني إيه. أدام الله دولتكم بأمني mo ti ní gbogbo ibi tí mo bá ti dé sí máa tẹ̀ sójú ẹ̀ dáadáa. وكل màá dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé bàbá wàzírù ti wó. ẹni tí ọba ti gbà fún wọn tí lẹ́yìn Yorùbá ẹni tí ọba ti gbà fún wàzírù ti wà èyí wọn kàn yóò kàn dẹni tí wọn máa wó bí èlùbọ́ gbòòrò lù. أدام الله دولتكم بأمني Èèyàn bá pààyàn lé. من أكرم أكرمه الله. وقولوا ẹ pa àwọn tó bí wa lé mọ́ wa la. للوزير ẹ pa Al-Qur'ani lé mọ́ wa la. ẹ pa Nábì lé mọ́ wa la. àkàmọ́ adákanlé náà padà èèyàn di bùtùlù ó di bùtùbẹ́ ó di bùtùbùtù. أدام الله òṣìṣẹ́ yìí tó dánú mẹ́tẹ̀ẹ̀ta. دولتكم bí wọ́n bá ń pọ́n lé wọ́n náà máa dákanlé padà. kì í ṣe gbogbo èèyàn náà ni wọ́n máa pọ́n lé lọ́wọ́ máa fàbùkù kàn wọ́n. Lọ tí wọ́n bá fún ọ ní àbùkù olóròǹdó, ọ mọ̀ pé àpẹẹlẹ ara rẹ̀ ò tó nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀. وقولوا Kì í yín púpọ̀, للوزير láwà ní ẹ̀sìn lẹ́wé, láwà ní ìmọ̀ lẹ́wé, láwà ní àníyàn tó dáa lẹ́wé. أدام Ọlọ́run الله ọjà rí i pé má akrama shabun shaykhan li sinnihi illa wa qad qayyada Allahu lahu ma yukrimuhu inda sinnihi. Sallallahu alayhi wa sallam. Ànábì ni wọ́n wí bẹ́ẹ̀. للوزير Ọlọ́run ọjà kárí yín pé. وقومي Mo wá kí pòfẹ́sọ̀. أدام الله يتبع Pòfẹ́sọ̀ tí ń sọ gbogbo nǹkan. وقم بالخير Tẹ́sẹ̀ ìgbà sísọ. وقم Bẹ́ẹ̀ ọba ní بالخير àwọn àkàtọ́ tó yanjú nínú ìlú. Ìlú wọn ò ní jẹ́lú. قم بالخير Màúláyà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. قم بالخير Bàbá wa Khidir. Ẹgbà ní Adamallahu hayata. وقم بالخير Inú rẹ̀ yín ló gbé wa wá. Professor Lamisi. Gbogbo ọmọ ilé ńlá tí wọ́n bá bí nílé ńlá tí ọba wúwa àwọn tó bí pẹ̀lú ilé ńlá wọn ni ilé ọ̀padà dáhoro látọwọ́. Kúnbì Khidiri Professor Lamisi. Gbogbo àlùbáríkà tá a jẹ yìí àlùbáríkà yìí náà. Umami ya ilahal alamina. Professor fọ́ fún mi. Professor Khidir wọ́n fọ́ fún mi. Ìwọ ò fọ́ fún mi. Ọ padà dọ̀ fọ́rọ̀ mọ́sà. Wọ́n jẹ́ ọjẹ́ kúyè. Wọ́n kúnbì Khidiri. Ẹ Yorùbá náà mi wọ́n ní. Kúnbì Khidiri. Má máa bínú sáwọn tí ò ní túmọ̀ pé wọ́n fọ́ fún ẹ. Professor Lamisi. Àwọn ẹlòmíì ẹnì kankan ẹni eré kankan òbí wọn. Ẹni tẹ́ni eré òbí ò lè fọ́ fẹ́ ni eré. Kúnbì Khidiri. Olórí ibú ò lè fọ́ fẹ́ ni eré. Professor Lamisi. Ó kì í yín púpọ̀.
Ibi tí kí gbogbo àwọn mọ̀nyàmọ̀nyàn. سلام الله Àfáàwà ńláńlá. Tèmi dá, ó kọ́kọ́ dá lè ń jẹ́, tẹlomi ọ̀dá kò sí ní dá. سلام الله Tí ń dá lóòótọ́. على العلماء Káàbí mọ̀ pé tí ń dá náà ni pé gbé wa wáyà yìí. سلام الله Ẹlòmíì máa kọ́ọ̀tì, ẹlòmíì yóò máa dí oore fún ẹni tó fẹ́ róore. سلام الله Tí yóò máa dá sí على náà. العلماء Àti gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà pé. Mo kí yín púpọ̀. بدون Wá مراء kí àwọn tá a jọ wá. وهم فخروا Àfáàwà Alkankan, لأنام àfáàwà Lágbàjì, هم فخروا لأنام àfáàwà Lukman Asileke. هم فخروا لأنام Ahọ́n bàbá wa ọba Ìlọrin náà ní máa fi kí bàbá. أدام الله ويعته Torí mọ́ ọmọ bàbá wa ọba Ìlọrin ni mí. أدام الله ويعته Kárí bàbá tó fi fún mi ní oyè Múrṣídù Dìní. أدام الله ويعته Bàbá wa ọba Ìlọrin náà fún mi bẹ́ẹ̀, wọ́n sì wé láwà ní ẹ̀. أدام الله Wọ́n fún mi ní ويعته Múrṣídù Dìní. Mo wá wà lọ́dọ̀ ọba tó pàtàkì Islam. أدام الله ويعته Ọba tí ó gba rẹ̀. أدام الله ويعته Ọba tó yanjú ní ọba. Ọba tó káàtó. أدام الله Ọba tó nífẹ̀ẹ́ Ọlọ́run, tó nífẹ̀ẹ́ Ànábì. أدام الله Ọba tó nífẹ̀ẹ́ Al-Qur'ani. أدام الله Ọba tó mọ̀ pé gbogbo ntọ́lọ́wọ́n ọba bá ṣe Ọlọ́run ló ṣe. الله Ìwọ́n fi ahọ́n bàbá ọba Ìlọrin kí yín. Ó yẹ kí n ti kí yín látọjọ́ tó ti pẹ́. Yóò ní ìtẹ́ ṣe lọ́ńchì ìwé kan ní Marriott. Ní Ìkẹjà mo wà ńbẹ̀. Àwọn olóríire ayé ló pọ̀ ńbẹ̀. Nínú olóríire ayé lèmi náà lẹ́wà. الله Èmi àti àwọn tájọ́ jókòó. Èmi àti àwọn olóríire lájọ jókòó. الحمد لله Olólùfẹ́ yín kan ló invite mi kí n wá. الحمد لله Mo wá fara pamọ́ síbi kan. Tóun ti bí mo ti fara pamọ́ náà tó. Àwọn tí rí mi. الله Èmi àtàwọn Tóyọ̀sí ti ń play ball. Mo wá rí báwọn èèyàn ti wọlé ńjọ́ náà. Ní ìlú Èkó, àṣẹ ọba wa yìí pọ̀. الله Ẹni ọba rí ọba àwo tó lọ́ba àwo ọ̀pọ̀. Wàláì yóò di èkó. الله Ìwọ́n fi bàbá wa ọba lórí fíǹkì bàbá wa oníwò ọ̀fìwò wípé alálímọ́líkì ìjẹ̀lì ìsàlà mọ̀rọ̀bì. Gbogbo àwọn ọmọ kéwú tẹ́ bá mi wí. Wàláhì máa bó fún yín tí ó lọ fà. Wàláhì làzí. جزاكم الله Alálímọ́líkì ìjẹ̀lì ìsàlà mọ̀rọ̀bì. Àmírù ìwò minallahi al-karimi. Mọ̀láyà pòfẹ́sọ̀ ọlọ bẹ́ẹ̀. Ó lọ bẹ́ẹ̀. أمير يو Ní àyínà ní tí ń wá. من الله الكريم Gígì tí ń bẹ tí gígì táwọn àgbàlagbà parí sí mi láà ọ̀pọ̀. أمير يو Àmírù ìwò minallahi al-karimi. Amirun arifun Abdul Rashid. Lakum dawma minallahi naimi. على الملك الجليل سلام ربي أمير يو من الله الكريم أمير يو من الله الكريم Amirun arifun Abdul Rashid. Àti kí n dún ní pálásì ọba Ìwó. Ọ̀pọ̀lọpọ̀ pálásì ni mo ti máa dún bẹ̀. Mo dún pálásì bàbá ọba Ìlọrin ní gbogbo ìgbà. Wípé Àmírù ni mo sì lè ní ọba Ìlọrin. أمير المسلمين أبا Mo wá wà ní pálásì bàbá wa oníwó of Ìwó. أمير Gbogbo ẹni tí ó bá fẹ́ wówó tí kó wí dáadáa pé
Amiru ìwọ, Amiru ìwọ, minallahi al-karim. Amiru ìwọ, minallahi al-karim. Amiru Arifun Abdul Rashid. Ọba tó dá nǹkan mọ̀. Amirun. Ẹni ọba ti dá Kùránì mọ̀ ló dá nǹkan mọ̀. Amirun ni Arifun. Ọba tó káyà. Abdul Rashid. Tí ó sì tí ó lè gbé náà wojú ẹ̀ tí ẹ̀ bá ti ṣe tọ́lọ́. Amirun ni Arifun ni Abdul Rashid. Ọba tó ṣe pé ó bàbá wà sí ní bó ti rí mo wíwù. Amirun ni Arifun. Gbogbo ẹ̀ náà làwa náà ń wò. Abdul Rashid. Ọba tó ṣe pé tó o bá ti ní bóòní tẹ̀sìn bóòní ti ìsìláàmù ìdá ń bẹ sẹ́yìfù ń bẹ sídìkì fáàrí náà ń bẹ. Amirun ni Arifun. Sọ́tọ̀ ni sẹ́yìfù. Amirun. Sẹ́yìfù tẹ́rí yẹn ojú kan lòun máa ní. Amirun. Àmọ́ sílíkì fáàrí ojú méjì ni tó bá bẹ nǹkan tí ọba bẹ dáadáa ó léyìí tí ó fi bẹ hẹ́wùhẹ́wù. Amirun ni Arifun ni Abdul Rashid. Amiru ìwọ. Ẹ̀rí pé wọ́n jòkó wọ́n jòkó with full confidence. Amirun ni Arifun. Kò sí tó jẹ́ kí wọ́n jòkó pẹ̀lú full confidence báwọn Kùránì. Amirun ni Arifun ni Abdul Rashid. Lakunda umar min Allahi al-karim. Lakunda umar min Allahi al-karim. Ọba tó lóòótọ́ Amirun. tó ṣe pé bí ó bá kú síbẹ̀ yóò sòótọ́ mi. Amirun. Kò sí tó kàn pẹ̀lú bẹ́ẹ̀ nìkan sẹ́nu wórówóró. Arifun ni Abdul Rashid. Òótọ́ wá fi wọ́n lọ́kàn balẹ̀ ju gbogbo nǹkan lọ. Amiru ìwọ. Ó já wa mọ̀ pé nínú orin ní ọkọ̀ sáìdù bàbá wa Shehu Ibrahim Inyas. Amiru ìwọ. Bàbá náà máa àgbákò kéwú púpọ̀. Wọ́n sì máa àwọn àdìtú kéwú púpọ̀. Nínú àwọn díwánù wọn wọ́n ní wà ní sàlàsú. Àwọn aṣáàkú fánàsì ìgbóná. والحق والتوحيد بل هل ممارجة وإن سلسوا Ṣéhù ní máa bá ń pẹ́ sùúrù, ó tún sọ Yorùbá mẹ́. àwọn aṣírọ̀kú. Sùúrù. Ìwọ̀n àwọn ìfún bàbá wa, oníwo ọ̀fìn ìwò náà lónìí. Ìsàlásù. Olúwo ọ̀fìn ìwò, oníwo náà. Gbogbo ẹni gbogbo ẹ̀ náà lọ́lọ́ kò ṣe ìjẹ́ ọ̀lọ́lọ́. Ìsàlásù. Ìsàlásù. Àwọn náà lẹ́ni. Ìsàlásù. Àwọn aṣírọ̀kú. Mo fẹ́ kẹ́ wí náà sùn náà fún mi ẹni wa ìsàlásù. Ìsàlásù. Bí wọ́n bá ń pẹ́ sùúrù. Torí wọ́n máa pẹ́ sùúrù lórí olóríire náà. Ṣé wàá ráwọn tí máa pẹ́ sùúrù ni wọ́n lásọ méjì? Wà ìsàlásù. Bẹ́ẹ̀ má ti lè jòkó ń bí àbòsí púpọ̀. Kò ní sí orí kankan fún tí ó jù láyé. Àwọn aṣírọ̀kú. Wọ́n ìsàlásù. Wọ́n pẹ́ sùúrù lérí Shehu Ibrahim. Tàbá wa ráwọn tí ń pẹ́ sùúrù náà lérí tìyín. Àwọn aṣírọ̀kú. Àfi sùúrù tí wọ́n ń pè wọ́n tiẹ̀ tó wọ́n á tó wọn mọ́. Wọ́n tún lọ ta kìnìkan sí kìnìkan lérí. Fọ́nà sí ibùn náà. Ṣéhù ni tí máa mú yàn tí máa láyàn bí gbogbo méjèèjì. والحق والتوحيد والحق والتوحيد بل هل ممارجة. Òótọ́ àti ìgbà fọ́lọ́hun tẹ ìgbà fọ́lọ́hun náà ni ọmọ àlàyé mẹ́. والحق والتوحيد. Ọlọ́run ló máa ya atẹ́gùn tí wọ́n ti fẹ́ lù yìí. والحق والتوحيد. Àmọ́ gbà tẹ dúró pẹ̀lú òótọ́ tẹ sì dúró tọ́lọ́hun. والحق Gbogbo atẹ́gùn والتوحيد. fún wọn ń dà lérí wọn ń dà lérí àwọn ọmọ. الممارجة. Àfẹ̀yìnwó náà kì í púpọ̀. وإن ضلسوا. Àbí Ọlọ́run ọba Allah ọba alágbára tó gbogbo alágbára Ọlọ́run máa wo kábíyèsí wọn. Ẹ dákun ẹ bá ń sàmí dáadáa. Ẹ bá ń sàmí dáadáa. Bàbá lè jẹ káàrí bàbá pẹ́ o. Káàrí bàbá pẹ́ o. Àfi ká wí fún yín. Àìmọye ọba tí ò gbọdọ̀ lọ. Allah. Tó já sí pé Allah Allah. Níta gbangba yá àlàmàlá lóru. Allah. Kò ní bẹ̀ fẹ́. Ìkárí bàbá pẹ́ o. Ìkárí bàbá pẹ́ o. Àmín. Ẹ wá sọ láti wọ́n sọ bàbá ọba lọ́rọ̀. Ẹ wá sọ àmì ọ̀pọ̀ ńlá. Àti àmì kàlá o. Jẹ́ kárí bàbá. Ọba Jẹ́ kárí bàbá pẹ́ o. Jẹ́ kárí bàbá.
sì mú bàbá wa pòfẹ́sọ̀ sọ́wọ́ báyìí ẹni abárí tí ọba sọ́wọ́ bẹ́ẹ̀ áfúrásì o áfúrásì o á lè mú sí ọmọlára ní ayé kárí bàbá fẹ́ o kárí bàbá fẹ́ àlùmọ̀lá àgbẹ̀ràmọ̀kànlá kárí bàbá. ọlọ́run jáde bàbá wa pé. آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ọlọ́run mú ọjọ́ mi wá ó já sí pé tiẹ̀ ṣe é sun ìwọ ni wọ́n sì ti sọ lọ́dọ̀ bàbá Khalifa náà lẹ́ẹ̀kan wọ́n ní tí n bá ti sun ìwọ báyìí ẹ̀jẹ̀ ní bá máa mú ìwọ lọ ni. abẹ́rẹ́ yọ̀ǹda bẹ́ẹ̀ fún mi. ayọ̀ǹda Allahu Akbar. mo rò pé lẹ́yìn ìgbà tí ọjọ́ ẹ̀sọ́ ṣe èyí sá àbúkọ́kẹ́ bàbá ọ̀tẹ̀ tí wọ́n ti kí bàbá wa tí wọ́n kí gbogbo àwọn tí adé ọmọ wọn náà bàbá wa nínú ọ̀làǹlà wọn àná wà wọ́n wà dá kíkí náà padà sọ́dọ̀ bàbá wa fúnjẹ́ ṣe bàbá ọ̀tẹ̀ àti gbogbo àwọn tá a fún àtàkùn àwọn àbá ńlá láti ẹ̀ tẹ̀lé wọn ní sí bàbá rẹ̀ بغير حساب títí ní ìpẹ́ ìlọ́dọ̀ ọlọ́run nítorí kò sí nǹkan náà tí ogún èèyàn gbọ́dọ̀ jẹ ní téèyàn gbọ́dọ̀ wá ní pé kó mú ọlọ́run ọ̀gá ní ọ̀kan ṣoṣo ó sì jẹ́ pé ẹ̀sìn àwọn baba ńlá wa ní ọlọ́run ní ọ̀kan ṣoṣo ẹ̀mí ẹ̀sìn bàbá lọ́wọ́ àwọn bàbá tiwa lọ́wọ́ àwọn bàbá ńlá wa lọ́wọ́ bàbá ọlọ́run àwọn Yorùbá àti Tákì lọ́wọ́ ọ̀gbọ̀n ní gbogbo ìlú wa. Lẹ́yìn náà, àti gbogbo látòrí ìrẹsẹ̀ ẹ̀sọ̀ nílò àlejò wa pàtàkì Sheikh Isa Abubakar bàbá ọ̀tẹ̀. Authentic ni ọ̀tẹ̀ Muhammad. Sáwọn ẹgbẹ́ kí ni ọ̀tẹ̀ ni authentic. Wọ́n ti máa ń gbòòrò orúkọ tí máa ń ní ìtẹ̀ wọ́n pẹ́ wá gbogbo. Àwọn òdúpẹ́ nítorí pé olóyè omi. Alhamdulillah náà sì lu ọjọ́ Monday láṣẹ. Èso ọjọ́ Sátidé. Àwọn èèyàn sì tó wà. Àwọn tó fly wá láti Àbújá, ìlú ìwá láti London. Tí mo fi lẹ́yìn náà ti wá ní ìpẹ́pẹ́ ìwà àlè recognize nígbà tó yẹ pé ẹ sáàsọ pé ẹ fẹ́ jẹ́ kí á ní máa mo dúpẹ́ lọ́wọ́ yín fún orí ijọ́ yẹn mo dúpẹ́ rẹ̀ lójú ẹ ṣe ẹkú ìdìbò mo kí gbogbo wa àwọn tí wọ́n bá wá mo kí yóò nípò Dr. Shuaib. Fáàtì ní ẹ̀dá àti gbogbo àwọn ẹjọ́ bàrẹ̀ mọ́ kí gbogbo wa ta pàtàkì níbi ìwà èèyàn pàtàkì tó jókòó yìí àwọn tó ẹni tó bá jókòó nítorí kò sí nǹkan ẹ̀sìn tó dáa jù ní ẹ̀sìn tó fẹ́ sin lọ́hùn tó fẹ́ pàtọ́ba àti tòyè àti president àti governor gbogbo ni wọ́n jókòó sí ẹ̀lẹ́ gbogbo ara pàtàkì ẹ̀rí gbogbo ẹ̀sìn jókòó àdúgbò lọ́wọ́ lọ. Ààyè tá a wà yìí ilé kọ́ mo láàyè àwọn bàbá mi gan kọ́ ní aláàyè ààyè tẹ̀ ń wò ààyè ọlọ́run ọba nítorí tí ń jẹ́ kábíyèsí ìpínlẹ̀ rẹ̀
ọlọ́run kò sẹ́ni tí ó jẹ́ kábíyèsí ju ọlọ́run. Tí a bá sì pé ọba, ọlọ́run ni ọba kan ṣoṣo tí ò pé méjì. Tó ń bọ̀ láti rí jíjẹ ọba, ọlọ́run ní jẹ́ ọba. So ààfin ọba nígbà tí ìṣe mi lọ́ba tó jẹ́ pọ́lọ́ lọ́ba ntẹ́mi ṣe ń bíbá ní àwọlé ọlọ́run ọba. Èmi gangan kọ́ ni ọba, ẹ lè fojú kan ọba, ẹ sì lè rí kábíyèsí gangan. Ṣùgbọ́n ẹni tí ń rólé fún un tẹ́ mọ̀ ẹ gbọ́dọ̀ máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ẹni tí ń rólé fún un, èmi ń rólé fọ́lọ́run ọba. Tẹ́ bá sì wò mí, ẹ rí i pé ẹ̀sìn mi tó bá jọmọ́ ti ìmọ̀ bóyá tòótọ́ ni o, bóyá ṣùgbọ́n ẹ̀sìn tèmi mà ní ẹ̀sìn tó mọ ọlọ́run ní ọ̀kan ṣoṣo. Tí lárúbáwá wá pè ní Islam, èdè ni wọ́n fi pè láwọn. Ṣùgbọ́n ẹ̀sìn Yorùbá, ẹ̀sìn tó mọ ọlọ́run ọ̀kan ṣoṣo. Nítorí àwọn baba ńlá wa, baba ńlá Yorùbá, kì í ṣàwọn Ṣàngó ni baba ńlá Yorùbá, kì í ṣàwọn àwọn àyùnṣẹ́ èdè etí ẹ̀ tí pẹ́, àwọn àyùn etí ẹ̀ tí pẹ́ rárá. Odùduwà àgbọn jù ọ́ lọ, so odò ìṣẹ̀pẹ̀ wọn ni wọ́n kọ́ ọ̀rìṣà. So bẹ́ẹ̀ ni odò ọ̀pọ̀ ọ̀rìṣà ọlọ́run ọba nìkan. Tí tọ́ba jọ wọ́n ti ń tànà bí náà sọ fún gbogbo wa náà ni pé àwọn tí wọn ò wé láwàní rí tí wọn ò sì sọ lárúbáwá rí tí wọ́n jẹ́ Yẹ̀húdí, Ísá, Músá, Dáúdà, Sùlàìmánà, wọn ò dé Mẹ́kà yìí wọn ò sì lé láwàní, ṣùgbọ́n wọ́n mọ Ọlọ́run lọ́kan. Kí ló pè wọ́n? Ó ní mùsùlùmí ni wọ́n ò pè wọ́n. So kí wọ́n á lẹ́ pé àwọn báyìí ẹni tó bá ti mọ Ọlọ́run lọ́kan kí lẹ́ pè mùsùlùmí. Tèmi fi fọ́ọ̀lù sínú ìmọ̀ Ọlọ́run lọ́kan làwa mọ̀ sí nílẹ̀ Yorùbá. Ní pé kéèyàn direct ní tí baba ńlá ti wá Ádámọ̀ tó ṣe, baba tiwa ni Ádámọ̀, baba Yorùbá. Nítorí àwa gan nìkan, àwa nìkan Yorùbá nìkan ló lè túmọ̀ Ádámọ̀. Ádámọ̀ tẹ bá wò ó ní èdè Lárúbáwá, ẹni tá a dá nínú amọ̀ kìí ṣe ìtumọ̀ rẹ̀ nínú Lárúbáwá. Àbí ìtumọ̀ ẹ̀ ní tẹ gbọ́ Lárúbáwá ẹ̀ bá aṣọ. Kìí sì ṣe ní Yẹ̀húdí, tí created from mud. Àwa là ń pè created ní Adam, from nínú. Àwa nìkan là ń pè mud àbí clay ní amọ̀. Bá a sì ṣe ń sọ orúkọ Yorùbá nù, a máa ń sun kìlì ọlá mi ó ti dé. My wealth has come. Adé tó san ìyà, òun ni Adé sànyà, àti máa dé. Bẹ́ẹ̀ náà ni bí a ṣe sọ orúkọ Ádámù. Bẹ́ẹ̀ náà ni Àwáò. Àwáò yìí ṣe Lárúbáwá. Orúkọ yẹn Àwáò wọn ò máa ń pè ní tó bá sọ fún Yorùbá pé Túndé ló ń jẹ́ bí ó ṣe pè Túndé. Wọ́n tí ń pè ní Àwáò ní Awáwù, jáde látara ìta dá nínú àwọn. Àwáwù ìyá tiwa ni. Àwọn nǹkan yìí wọn ló sọ fún wa. Bẹ́ẹ̀ náà ni Lámúrúdù ẹ tó kọ́kọ́ lédè sánmà. Kí ni ìtumọ̀ ẹ̀? Wọ́n yọ ókò bí àwọn abẹ́ pé Ọládélé tó bá yọ ókò bẹ́ẹ̀ kí ni ó pè Ládélé? Ọlá ìtàn tí ẹ bá yọ ókò bẹ́ẹ̀ láì tán. Bẹ́ẹ̀ náà ni Ọlámúrú dúdú yìí mo ní ayọ̀ ókò bẹ́ẹ̀ lóde Lámúrú dúdú. So àwa ti mọ̀ pé Yorùbá mọ tí Ọlọ́run wá ṣe sílẹ̀ Lárúbáwá tó sì jẹ́ pé a gbọ́dọ̀ gbà tá a sì gbọ́dọ̀ tó. Kí ni ó ṣe? Ọlá ńlá kan ló ṣe sílẹ̀. Nítorí kò sí nàbí kan tó mú bá ṣe máa sin náà wá.
bó o lẹ́ẹ̀ṣẹ̀ máa sin o bó o lẹ́ẹ̀ṣẹ̀ máa pe ọlọ́ ibo lẹ́ẹ̀kọjú sí kò sí ẹnì kankan tó mú wá yàtọ̀ sí dání ìṣẹ́ ńlá ẹ má sì jẹ́ kí á pè lálejò fún yín tí nǹkan tó dáa tó bá wá láti ìlú òkèèrè èèyàn gbọ́dọ̀ pé nǹkan àlejò ni ó gbà fóònù dé ẹ̀ ṣe sọ pé àwọn bàbá wa kọ́ ló ṣe sáwọn bàbá wa ṣe pure water fún wa bómi wo lẹ́nu omi márùn tó ní kéde ní àbá tí ì ṣe rìsáàjì kankan èyí tá a bá ní wọn nígbà tá a tí ì máa lo mọ́tò sí tẹ́ ẹ̀ máa lo mọ́tò tí nǹkan dáadáa bá wá láti ìlú náà mú pé bẹ́ẹ̀ sì máa ṣe àwọn India gbà Pakistan gbà àbí ibi wọ́n ti ní Muslim tó pọ̀ jù ní ayé ìyá pè ní Indonesia wọn ò ṣe pé nǹkan àlejò pẹ̀lú ti pọ̀ jù over 300 billion so ẹ má jẹ́ kí ẹnìkan fi yín sínú ìbọrìṣà ìkónilẹ́rú ni ìkónilẹ́rú Ṣàngó ọ̀bọ bàbá tiẹ̀ Ògún ọ̀bọ bàbá tiẹ̀ Ògún tiẹ̀ ní Èkìtì ló ti wá èmi tí mo wà ń wò níwọ̀n a máa pe bàbá lẹ́kìtì ọmọ ẹni a máa ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ẹnu ará ìwọ àtàrà Èkìtì ta ló mọ́ ọ̀bọ̀ Èkìtì ní ọ̀gbẹ́ ìwọ tí bá ń pe Ògún ará Èkìtì ọgọ́ni Ṣàngó Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ gan wọn bá wa jà sáàlà àlà tájọ pààlà káwá máa pe bàbá lọ́yọ̀ pé òun ní mọ̀ tàtọ̀jú ẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ní àbá tó wá jẹ́ pàtọ̀dọ̀ Ṣàngó lé ẹ̀mọ́ àgbàdo lọ ẹ̀jẹ̀ kò ní ṣèrú fún yẹn. àrò yòó ní ọmọ dárò. kí wọ́n ní Agẹmọ Ìjẹ̀bú ní mọ̀ tẹ̀. òrìṣà bíbọ kò gbọdọ̀ sí láàfin ilé Ọlọ́run láwa yìí lẹ́yìn bá ti gbé orin tó fà á tí àwọn ọba tẹ́ bá ráwọn ọba tí ẹ pé wọ́n làwọn ẹlòmí ọmọ rògbò owó ni wọ́n fi ní owó bọ̀ àìmọye ọba tóun ò rí lẹ́tà àwọn ọba tí wọ́n bá rí lẹ́tà ni wọ́n fowó níyì tí wọ́n wà lẹ́kọ̀ọ́ ìyá tí wọ́n ń talẹ̀ ní Ògùn State ẹ bá ti ń bọ́ sọ́nà bíbá yìí ebi ọ́ ní tó yẹ kí ọba ní iyì tó yẹ kó ní ní iyì Ọlọ́run ọba ọba tí ọba ti lè rólé fọ́lọ́run tọyàn ibi táwa ti rókọ tí ń jẹ́ ọba ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ó ní ọba àwọn ta ni ọba wọn èpè lọ́ba àjòyè wọn èpè lọ́ba àwọn èèyàn ọba àwọn ọba because ìlú kan ọba lọ́kọ́ kò sí lọ́wọ́ òun ni ọ̀wà máa rólé fún ọba àwọn ọba ni ọ̀wà di ọba lórí àwọn ìjòyè àti lórí àwọn aráàlú. ọba ò gbọ́dọ̀ sọ pé òun rólé fún bàbá òun rólé fún sáàyè bàbá rẹ lélẹ̀ bàbá ta ló pe Ádámù lọ́ba ta ló pe bàbá rẹ lọ́ba ta ni ó sọ pé bí òun ṣe ń pọ̀ láti sánmà báyìí àga ọba ni tí bá dáyé lọ́lọ́ ní ìwọ ni wọ́n yàn ta ló yàn Dáúdà lọ́ba ṣé Dáúdà wálé láti lé ọba a ní ẹjẹ́ àwò ìpìlẹ̀ láwò ṣé Dáúdà àlẹ́sàlá ṣé ọmọ ọba ni àbí ta ló yàn tí Ọlọ́run ti yàn lọ́ba ó dọba ẹni á fi gbé ọlá wọlé Ádámù lọ́ba àkọ́kọ́ ó sì lọ ìṣà bàbá ńlá tiwa ẹ má bá wọn gbọ́ sí ọ̀dọ̀ Ifá òrìṣà yìí tẹ́ gbé lọ́yìí ẹ̀sìn ayọ̀ ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìmọ̀lọ́run lọ́kan tí wọ́n bá ti gba ìmọ̀lọ́run lọ́kan lọ́wọ́ ẹ ọlá ti kúrò lọ́wọ́ ẹ
ó ti parẹ́ kò sí tó lè secure ẹ tó lè fún ẹ protection ju kó mú Ọlọ́run bá lọ́kàn èmi bí mo ṣe wà ẹ kò tí ì sẹ́ni tó tó bẹ́ẹ̀ wọn ò kí ó tọ̀ dáa àròlé Olódùmarè ẹ mọ̀ pé àtúbọ̀tán mi ti dáa àròlé wo ló tún fẹ́ jẹ́ mọ́ orí mi ti kan àbí àròlé kílè yẹn tó fẹ́ jẹ́ mọ́ lẹ́yìn bọ́ ọjà àròlé Ọlọ́run àwọn èèyàn wa ní ọwọ́ afẹ́ àròlé Ọlọ́run lẹ̀ Ọlọ́run ajá àròlé òòṣà ní ọlá àròlé kìnní lòun àròlé kìnní lòun àròlé Ọbàtálá Ọbàtálá tó ti lọ èmi ò máa ju àwọn bàbá tèmi lọ náà bá ti ju àwọn bàbá ẹ lọ ayé ẹ bàjẹ́ èmi ò lè bọ́ sábẹ́ kádíṣe tó ti lọ òun ti lò gba tiẹ̀ bàbá mi ti lò gba tiẹ̀ òun ti lọ èmi náà ó ṣe kí ni ìwà àkọ́ta tó ṣe kí ni ẹ mọ̀ ẹgbẹ́ tán lẹ́kọ̀ọ́ ni gbogbo yín ti ń lọ káàkiri gbogbo àgbáyé ibi tó gbo àwọn bàbá tí ò dé Ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀ torí fi apá yín ju àyà yín lọ apá yín bá ti ju àyà yín lọ ìṣe máa rí nu kò sì sí nǹkan mí téèyàn ní tí máa máa pè yẹn ju àyà ju Ọlọ́run orí tí ń bẹ ní àyà kò sí nǹkan mí ibùn gan-an ẹ̀gbọ́n tí Jésù gan sọ ó ní the heart is the temple of God. Àyànú ní you have to be bold and confident in your God. If you are not, you are a loser. Wọ́n látà o, àwọn èèyàn kan lọ àjì wòde, wọ́n tún láwọn bọ́rìṣà. Ó sì ṣe làbáyíkálá, ó mọ́ láìpẹ́ ní. Ọbátúndé kíní bàbá rẹ̀ inú bàbá rẹ̀ àtọ́lọ́hun ó kúra fọ́lọ́hun lọ́hun abẹ́lọ́ Ọbátúndé bí Ọbátúndé nítorí bàbá rẹ̀ kan bàbá rẹ̀ o ọlọ́mọdé àgọ́ ọba tí ò bá ti rólé fọ́lọ́hun ó fún rẹ̀ yọ rẹ̀ kò àwa Yorùbá ìsàbọ̀tì ìpìlẹ̀ wa ìsàbọ̀tì abẹ́ẹ̀ mọ́ bí mo tún fi ìpìlẹ̀ wa sí ìsìn látọ̀rí Ádámù Allahu Akbar. sádámù bọ́ Ṣàngó sọ́gbògún ewu tí ẹ̀ ní kọ́ bá sọ pé òun ọmọ kò ìsà ọya obìnrin sẹ́yìn òjọba Ọ̀ṣun Máremí àwọn àyàn òòṣà ẹ̀gbin gbọ́n ọ̀yà bá débí kí ni ó ṣe ìjọbalẹ̀ ni yóò kúnlẹ̀ tí ó dáwọ́ mọ́ mo tún lè fi fún ìkànnì àwọn tá à ń ṣiṣẹ́ láàbù olóyè àwọn tí ó ń ṣiṣẹ́ láàbù yìí mo lè gbẹ́sẹ̀ lọ́yà tí ń gbẹ́sẹ̀ lọ́yà tí ń gbẹ́sẹ̀ ní abẹ́ ìmọ̀ ni Ọ̀ṣun máa gbẹ́sẹ̀ ní ló bá jẹ́ páyé àtijọ́ nígbà ẹ̀yìn ẹ̀ ni wọ́n wá fẹ́ kí ọba ẹ̀ ní tí ń jọba ọba máa ní Ọlọ́run ọba ẹ bá kí mi kábíyèsí ní ìsìn máa ní kábíyèsí Ọlọ́run mọ́tẹ́ ẹ bá ti ní àròlé Olódùmarè láti sọ̀rọ̀ nítorí pé nìkan ni ilé máa ń pásánẹ́ẹ̀tì tí bá ṣe Ọlọ́run lọ́kàn fọlá wípé máa jẹ́ ọba ọlánù máa rò pé wọ́n lọ́ba o Ọlọ́run lọ́ba o ipa kan ṣoṣo tí ò tó méjì àìsí gbọ́dọ̀ ẹlòmíì lọ́dọ̀ ọ̀fẹ́ ni ṣé ìkọ̀tẹ́ ọ̀fẹ́ àlọ́ ti jí ọ̀fẹ́ ẹni tó lọ fọ́ yìí
pé kó ọkàn di Ọlọ́run mú lọ́kàn ṣoṣo. Ìsìláàmù dáàbò ń ṣe ìsìláàmù ilé ìtàwọn márùn ní kí n máa wé láwà ní gbogbo ìgbà nítorí mo mọ̀ pé àwọn Músà òbí láwà yìí Ìsá òbí láwà yìí àbí Núhù òbí láwà yìí àwọn tí ó jẹ́ bóyá Ànábì Muhammad irú Ànábì Ismaila wọ́n lè wé láwà nítorí pé kíní tí wọ́n nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tèmi wà gẹ́gẹ́ bí àwọn olè Ọlọ́run mo gbọ́dọ̀ ní àṣà tìlú àṣà ní tí ń pè láṣà ó gbọ́ àṣà ga ó gbèsè ga mọ́ ìbọn ìṣà àṣà ilé ṣàṣà ẹ má dàpọ̀ ìtawọ̀ ó sì máa sọ ọdún tẹ́ ẹ bá ti wá bí ìtẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu èmi àròlé Olódùmarè kí lẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu Ọlọ́run lẹ gbọ́dọ̀ gbọ́ tí ọ pé ẹ gbọ́ mi ìsáàfà ọ ẹ má ní mò ń gbaṣẹ́ ní o lórí àwọn èèyàn máa ń sọ pé olùkọ́ ń gbaṣẹ́ àfà sí àfà iṣẹ́ àfà báwo ẹ̀yin nìránṣẹ́ Ọlọ́run ọba tọ́lọ́ máa rán táwa bá ṣe bákan lórí àwọn ọba tí wọ́n ń bọ̀rìṣà ẹ̀yin ẹ bá wọn sọ má rólé Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹ̀ ní gbogbo ìgbà nítorí ẹ̀rẹ́ mi kí n sọdún mi jẹ́ ọdún tí mo máa ṣe ọdún Ọlọ́run ni mo máa ṣe. Àbí ọ̀gá àtẹ̀mí nù ṣé kí n máa sọdún ṣàbùn àbí máa sọdún mo lémi ò ní Ọlọ́run mi Ọlọ́run kan ṣoṣo lọ òun ló sì yàn mí òun lọ bá àwọn ọba ọdún tá a wá ní tòsí. Ọdún ọpẹ́ sọ́lọ́. Ẹ̀mí ọ̀gá ìtẹ́yìn bá wù yín ìtẹ́yìn bá ní pé ẹ tó ní kù wọ́n sọ náà. Mo sì fẹ́ pé ó yẹ ẹgbẹ́ mi ló ní gbogbo àwọn ọba yẹn wọ́n ti ṣìnà wọ́n sì nínú ìbàjẹ́ wà. Wọ́n ti wà ń bẹ̀ ti pẹ́ o èmi náà mo ṣàdúrà fáwọn bàbá wa táwọn náà bá wà ní àná àwọn bàbá tèmi náà tí wọn ò bá máa táwà mú wáyé tèmi mú wáyé kò í ṣe pé bóyá kì í ṣe mọ́ mo kọ́ ẹnu gbogbo àwọn ọba tí wọ́n ń bọ̀rìṣà wọ́n ṣìnà ọba Yorùbá ìbọ̀rìṣà ọba Yorùbá máa rólé fọ́lọ́run kí gbogbo wọn di àrólé Ọlọ́run ọba nínú kéèyàn máa rólé fọ́lọ́run àbí kó máa rólé fóòṣà àwọn ọmọ tó ṣe ìbànújẹ́ gbà ásídẹ̀ǹtì kan lọ́pọ̀ jù kìí ṣe ásídẹ̀ǹtì ni ọba tí bá ń bọ̀rìṣà ọba tí bá ti ń bọ̀rìṣà kó kú yọ rẹ̀ ó ti kúrò lọ́ba kìí sọ́ba wọ́n kàn wà ń bẹ̀ ni wọ́n fìdí ẹ́ owó wọn kọ́là ń lo ẹ̀wọ̀n ọ̀bá àní wọ́n gbógun ẹni pé wọ́n àní bí orówó àní bí òkété wọ ẹ̀yìn tó bẹ́ẹ̀ bí mo ṣe ń gbé ẹ̀yìn mọ̀ bí mo ṣe ń ẹ̀yìn kójú ò lè ti àròlé Ọlọ́run wọ́n máa ń wọn wọ́n ń wo kówó kó lè wo ẹ̀yìn wo àtàwọn wo Iwájú olúwo. àtẹ̀yìn wo níwájú ẹ̀ tó gbọ́kàn lọ́ba ṣoṣo tí ò kàn wọ́n. Ìgbòlà ẹ̀ńjọ́ wo aláàlẹ́ wo yóò máa dùn ní. Gbogbo tó bá wù kẹ́ máa ṣe yóò máa dùn ní. Gbogbo ẹ tó wá bí lẹ́nu pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àṣẹ Ọlọ́run ọba kan ṣoṣo tí ò pé méjì. Ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí. Àti gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò wá níbi kí ìwé mọ̀ kọ́ ikú mọ̀ báwọn èèyàn ń wo Sheikh Sọlá àti nítorí wọn Sheikh Ọ̀tẹ́ àbí bàbá Ọ̀tẹ́ wọ́n ń wò gbogbo ẹni tó bá ń wò gbogbo ẹni tó bá wà níbi àṣẹ tó lọ fi ṣọlá tí wọ́n fi gbélé rẹ̀ náà kó máa jẹ́ ti gbogbo tí bá ń pa yín lẹ́kún tó ń pa yín lẹ́kún di wákàtí tẹ̀ wọ̀ mo ní gbogbo ẹ̀ tó dá lò mo ní kẹ́ ẹ má sùn fún mi gbogbo ohun tó ẹ bá fẹ́ fi ṣọlá ó
kọ́lọ̀ bá máa lò yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ ọ̀tá yín kò di ẹ̀pẹ̀kẹ́ tẹ́ mọ́lẹ̀ ọlá kó wọlé wọn tí mo béèrè òun ni ọgbọ́n táyé òyìnbó ẹ̀ ọgbọ́n tó jẹ́ pé tí wọn bá ti rí ayé ò ní gbádùn táyé ọba tí gbóhùn wọn ò ní gbádùn lẹ́ni ní ìsìn fẹ́ bá rí láyé bí wọn bá ti gbọ́ ọ̀rọ̀ òwò àbí tí wọn bá ti gbọ́ orúkọ olúwo ẹlòmíì kan tó wá bí ó ṣe wá àní tí wọn bá ti rí tí wọn bá ti gbóhùn tí wọn bá ti gbóhùn rẹ̀ tí wọn ò tí ì rí ọgbọ́n tó gbé wá ayé ò ní gbádùn. Ẹ̀mẹ́ pé bẹ́yìn ọba dé Facebook lójúmọ́ àgbádùn. Ọgbọ́n lọ́lọ́ sọ̀kalẹ̀ fún ọmọ ṣọ́kábà. Báwọn èèyàn bá ra ápù gbádùn wọ́n máa lè. Bẹ́yìn ọba fóònù bí èkó sí. Bẹ́yìn ọba ní ayé ò ní gbádùn. Ọlátọ́lọ́ kó ṣe fún wa, kó ṣe fún mi, kó ṣe fẹ́yìn, kó ṣe fọ́mọ yín, kó ṣe fún ìyàwó yín, kó ṣe fẹ́yìn náà. Ọlá tó yẹ páyé ò ní gbádùn tí wọn bá rí yín, tí wọn bá gbóhùn yín ayé ò ní gbádùn. Wọn ò ní rí bá ti ṣe, tí wọn bá sì rí ọ. Ayé ò ní rí bá ti ṣe. Sọ bẹ́ẹ̀ yìí pé báyé ọ̀bá rí mi wọn ò ní ayé wọn ò ní dùn. Wọn ò ní gbádùn. Sọ bẹ́ẹ̀ sára ẹ. Orẹ́rìn tí ó ti sọ. Àṣẹ ni ilé àṣẹ láwa yìí. Ẹ̀gbọ́n tí wọ́n ní kí là ń fọ ọba pè. Ọba láláṣẹ. Àṣẹ ọba tí ọba ti bọ ìṣà. Àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀. Àṣẹ yẹn ni mo fi ń sọ́sẹ̀. Nínú yín màá rí yín mú yan gan. Màá rí yín mú yan gan. Ọgbọ́n táyé òyìnbó rẹ̀ yóò ṣẹlẹ̀ sí báyìí. Tí wọ́n mọ̀ bá ẹ̀kọ́yàwó lọ́kọ̀ọ́ ṣe mọ́tò tí ń fò. Kọ́lọ̀ ń bá mi sọ lánàá. Yóò rí bẹ́ẹ̀. Bí wọn bá ti gbóhùn yín sẹ́, ayé ò ní gbádùn. Bí wọn bá ti gbóhùn tèmi o, ayé ò ní gbádùn. Bí wọn bá ti rí mi, wọn ò ní rágbá ti ṣe. Yóò máa rí bẹ́ẹ̀. Yóò máa ṣe bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Láṣẹ ọba kan ṣoṣo. Tí ń jẹ́ ká bíọ́rù sí àti ìṣọ́lá. Lẹ́yìn kan ọ̀gbọ̀dọ̀ ìlú ká ilé ìṣèlú. Ọ̀yà láàrú. Akí bàbá wọn bá ṣe àgbẹ̀ púpọ̀. Ọlọ́run ọba yọ̀bà ní ìpínlẹ̀ fún yín ìpínlẹ̀ kẹ̀kẹ́ lórí ìṣẹ̀lẹ̀. Lórúkọ gbogbo olóògbé ọ̀rọ̀ sí àti bàbá wa ọ̀fẹ́ àti gbogbo àwọn àgbàlagbà bá láti Ìlọrin láìpẹ́ àwọn ọmọdé ṣáàlì dr bàbá wa ní àtẹ̀kẹ́tì ọ̀fẹ́lẹ̀ máa báyìí wọ́n ní ẹ jẹ́ kí kábíyèsí àti ìṣe ìfọ̀mọ́yá.